How are you? Ìrẹ́ kí ló dé tí gbogbo nǹkan ẹ̀ ń jẹ́ pàjáwìrì? What happened? Uncle, there's a problem. What? In fact, it's a huge one. Bí 2 days ago, ṣàdédé láwọn ọlọ́pàá wá sílé wa. Wọ́n dẹ̀ ní àwọn fẹ́ invite àǹtí mi wá sọ́dọ̀ àwọn káwọn béèrè 1 or 2 questions lọ́wọ́ wọn. But àtijọ́ yẹn àǹtí mi ò tí wálé, àárí wọn bá sọ̀rọ̀. Mo ní kí wọ́n bá mi mọ nǹkan tá a fẹ́ ṣe sí mọ́ báyìí. Báwo lẹ ṣe ń ṣe nǹkan bí ọmọ kékeré báyìí? Ẹ̀gbọ́n ẹ̀ ti wà ní custody ọlọ́pàá láti bí ọjọ́ 2-3 kan, then ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá síbí báyìí ń sìn. Kí ni wọ́n sọ pé ó ṣe fún àwọn? Good. Tọ́lọ́pàá fi wá mú. Ó ní ọ̀rẹ́ ọkọ wọn tó kú pípé ńgbà tó máa scan owó àǹtí mi pé wọ́n detect inú fingerprint wọn pé àǹtí mi mọ̀ ń pa ẹ̀. Wọ́n sọ pé òun ló pa ẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n fún òun ló pa Ní sùúrù nǹkan tí. Òrora ń sọ wẹ́rẹ́ yìí modern case ló máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Kó tó sọ nìyẹn. This is serious issue. Ẹ gbà mí, ṣé ẹ̀gbọ́n tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn kùnrin débi pé wọ́n ń fi ẹ̀sùn apànìyàn kan ni? Kí ló ṣẹlẹ̀? How come? Báwo ló ṣe rìn? Because àwa rò pé tó bá kàn invite wọn lọ́jọ́ yẹn after the question wọ́n máa padà wá sílé pàtíjọ́ yẹn náà wọ́n padà wá. Mo mà dáràn o. But what do we do now? What do we do? Kò sí bàtà máa ṣe yẹn máa tẹ̀lé wọn débẹ̀ náà ni. Ṣé bẹ́ẹ̀ máa tọ́ mú wọn sí ẹ mọ police station yẹn? Bẹ́ẹ̀ ni màá mú mọ̀ bẹ́ẹ̀. Okay, if that should be the case, relax. Kí ni mo fẹ́ mú? Kí ni mo fẹ́ mú? Ẹ wo èmi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ní sùúrù o. Okay, ẹ jẹ́ kí n kó bàtà. Ẹ jẹ́ kí n. Madam Shalewa, ṣẹ́rí ẹni tó bá fẹ́ bọ́ lọ́wọ́ irọ́ àmúra láti sọ ọ̀tọ̀. Mo fẹ́ kẹ́ jẹ́wọ́ fún mi kí èmi náà bá lè ràn yín lọ́wọ́. Báwo ni Mr. G ṣe jẹ́ sí yín gangan àti wípé ọ̀nà wo kan lẹ gbà mú Mr. Deji? Ọ́físà Deji ọ̀rẹ́ ló jẹ́ sọ́kọ mi ṣùgbọ́n mi ọ̀rẹ́ làwọn náà dẹ̀ tún jẹ́ sí mi. Gbọ́wọ́ kúrò ń bẹ̀. Ẹ̀jẹ̀ bóde ẹ̀ kò gbọ́wọ́. Onírànù ni ẹ. Ẹnu ẹ̀ lájọ. Ó mọ́ta. Alẹ́ nu ẹ̀ láwa yìí. 6'5" tẹ́lẹ̀. Kẹ́yé. Ó fẹ́ mari ẹ̀ ni. Ara ilé ẹ̀ ń bọ̀. Ẹjọ́ máa bọ̀. Bí abíkọ́ ló ń bọ̀. Ẹ kúrọ̀lẹ́ o Uncle Deji ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ o. Báwo ni nǹkan? Uncle Deji ta ni ọ̀tá ta ni òpè. Ìbẹ́yìn náà rọwọ́ tí mo dùn sí. 1, 2, 3, 4, 5. Onírànù ni ẹ. Ara ti kọ́. Èmi lọ táwọn lò pé. Anyway ẹ tiẹ̀ máa nà ná. Lè jọ. Wàhálà máa dé o. Ilé tí mo ti dé yìí ẹ gbọ́dọ̀ máa kó sí fún bó ṣe wà yẹn. Nice one. Kí n rọ́ sí fún. Yes. Má bó sí fún. Hello. Do you know what? Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí gogogogo. Ohun tí mo ní lọ́kàn ó yàtọ̀ sí nǹkan tí mo ń rí yìí. Really? Yes, impression mi ni mo ní nípa yín. Yeah, really correct ẹ̀ gan-an nírọ̀lẹ́. Àtẹ̀mí àtọ̀rẹ́ mi ọ̀tọ̀ ní bá ṣe máa wò yìí. What is your name? My name? Ọmọ Shalewa. Shalewa. Anyway, Deji, for your information, má jẹ́ kó yẹ jẹ́ ìyàlẹ́nu fún ẹ. For your information, this is my wife to be, Ọmọ Shalewa, aya Ṣùbọ́mi. Baba call me to be a kúrọ̀lẹ́ sá. Ẹ tẹ́lẹ̀ ní kí n dìde kí ló wà ní. Kí ló dé kí jẹ́nu ẹ̀ ọdún sí ni? Ó dẹ̀ wò bí gọ́gù. Kí ló ṣe é Dèjì? Báyìí kò ṣe é bí àlá. Bó ṣe rí for real. Okay. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ gangan, níbo lẹ́yìn àti Mr. Deji ti jọ ń bọ̀? Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gangan, bí mo ṣe ń jáde láti hospital ni mo pàdé wọn.
Ṣàléwà. Ọmọ gẹ̀ẹ́sẹ̀ kù. No, o máa dúpẹ́ kó lóore dáadáa. Àjọpọ̀. Ẹni kí n pọ̀ despite gba kó lóore dáadáa náà àwọn ìtọ́jú ẹ lọ ní. Ìwọ. Ó ṣojú. How are you? Ó di mechanic gbígbé. Ọba àwọn ọmọ tẹ̀ máa ń fọ́ ní ẹ̀. Ẹbí náà wọ́n ti wá ṣe mí. Hospital ni mí. Wọ́n sọ sí ti wọ́n á rí dọ́kítọ̀. Dọ́kítọ̀ kí ló ṣẹlẹ̀? Má wọrí, wọlé sí mọ́tò kò yẹ ká jí. Wọlé sí mọ́tò kò yẹ ká jí. Mo ti rí. Kí ló rí? Nǹkan kan ti wálẹ̀. Kí ló rí? Nǹkan kan ti jò. Ó rí kankan. Sórí eléyìí tí ó sọ yìí mi ò lè sọ bí ó ṣe dùn mọ́ mi inú tó o. Ipe o tún padà lóyún. Inú mi dùn mọ́ o nítorí àìmọye ẹni tí irú nǹkan tó ń ṣe ẹ́ yìí tó ti ṣe tó jẹ́ pé wọ́n ti ẹ̀ ní láǹfààní àti tún lóyún mi mọ́ rárá. Ọpẹ́ ni fọlọ́. Ọpẹ́ ni. Ó wá mọ nǹkan tí mi fẹ́ sọ. O ò ṣe máì tí sọ fún Ṣùbọ́mi ń sìn. Máì tí sọ fún un jẹ́ kó yóò yẹn máa develop kó máa develop like bí 3-4 months kó tó di pé o jẹ́ kó mọ̀ kò yẹ àwọn treatment tó yẹ kó máa gbà máa wá sí hospital kó máa wá ṣe gbogbo àwọn antenatal and other things tó yẹ kó ṣe yẹn máa wá ṣe later wá dẹ̀ jẹ́ kó mọ̀ pé o ti lóyún ó fúnra rẹ̀ gan ló tiẹ̀ máa fojú ara ẹ̀ rí kò yẹ ń sìn. Òótọ́ ni kò tó sọ bọ̀ èmi tiẹ̀ tí sórí nígbà tí mo ti kúrò lọ́dọ̀ dókítà lẹ́kàn inú mi ti dùn pa mo ti mọ̀ pé tí bá ti délé báyìí pé màá kàn sáré sọ fún un. ṣé òun kọkùnrin lèmi náà ọkùnrin ni wá ọkùnrin tí irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ti ń ṣẹlẹ̀ sí bíi 2-3 tó bá tún sọ fún un inú ẹ lè máa dùn dénúdénú á tún wò pé bí abúlé tu tẹ́lẹ̀ ṣe ń ṣẹlẹ̀ òun lè lè náà ṣe fẹ́ ṣe. Òótọ́ ni abẹ́tà kí n tiẹ̀ farabalẹ̀ kí n tó sọ fún un. Exactly. Báwo wá ní ṣé wá ń dúró de mechanic ẹ̀ ń sìn ni. Dó ó ti pè mí náà ó ní pé kí n máa lọ sílé kó máa gbé wá sílé fún mi ó ní nǹkan tó bàjẹ́ inú ẹ̀ ṣe díẹ̀ èmi náà dẹ̀ ti ń wò pé kí ni mo tiẹ̀ lè ṣe gan kò tiẹ̀ yé mi. Àbí ṣé kíkó fi yẹn gbé ẹ délé ni jẹ́ kí n gbé ẹ délé màá lè fi yẹn mọ ọ̀dọ̀ ẹ̀ ṣé mo pé mi mọ ọ̀dọ̀ ẹ látọjọ́ yìí. Bẹ́ẹ̀ni no problem kò sí wàhálà gé a lọ. Ó ga ọ àdúgbò ẹ náà ò dẹ̀ fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀. Mo ti sọ fún ẹ pé kò jìnnà sí mo sọ fún ẹ pé kò jìnnà síbẹ̀. Thank you. Ṣàlùwọ́ kárí ìbẹ̀rẹ̀ o ibi kékeré tí mo forí pamọ́ sí ni. Anyway ilé ẹ̀ ò bá dùn rárá. Thank you ó ṣe gànjẹ́. Kí ni nǹkan tí mo fẹ́ jẹ kí ló fẹ́ mu jókòó. Èmi mà fẹ́ kọ̀kọ̀ ara kan tí mo máa ń sọ fún ẹ nìyẹn ká ló ti fẹ́yàwó ń sìn ni bí mo ṣe dé ń sìn a ti sáré gúnyán fún mi a ti ṣe rice fún mi kò sí nǹkan tí mo fẹ́ tí ò ní ṣe fún mi mo gbà tó wá kọ̀ tó fẹ́yàwó nǹkan kí ni ká wá ṣe sí yẹn. Time bọ̀ tí máa fẹ́yàwó ṣó ti yẹ ń sìn but ipe mi ò tí ì wá fẹ́yàwó náà nínú ilé mi gbogbo nǹkan tó bá fẹ́ jẹ kí wọ́n ṣá lọ sí kitchen wà bá everything bẹ́ẹ̀ wà lè ṣàlejò ara ẹ̀ fún rẹ̀ ìyẹn kọ́. Ok mo ti gbọ́ kí tó ṣe yẹn náà jọ ibojú rẹ sùn náà. Tó bá ti lọ báyìí sí wà á ti lọ pọ̀ sí báyìí. Ṣàlèwà ṣàlèwà. Madam, why tó jẹ́ wípé fingerprint yìí ni wọ́n rí ní ara wall tí ẹ̀jẹ̀ Dèjì wà níbẹ̀? Àkóbá lẹ̀ ń wo yìí, ọ́físà. Àkóbá ni mo fi títóbi Ọlọ́run mo fi ṣe ẹ̀rí. Ọlọ́run orínú mi, Ọlọ́run rọ́kàn mi, Ọlọ́run rọ́wọ́ mi. Madam,
kò sí bí ẹ ṣe fẹ́ ṣe kò sí nǹkan tẹ́ lè fẹ́ sọ fún mi tí mo fẹ́ believe yìí pé ẹ mọ ọkàn pa báwo ni ẹwọ́ fingerprint ṣe dé ara wọ́ọ̀lù yẹn tàbí bá sí ẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀. ó yé mi gan lẹ́nu ọ́fíìsà ó jọ mí lójú mo fọ́ lọ́wọ́ bá ṣe rí mi ìmọ̀ kókó nípa ìṣàánú mi ìṣàánú mi. Tàkó bá ní ilé yìí má jẹ́ ìjókòó ẹjọ́ ẹ má jẹ́ ìjókòó. Ẹ jókòó. Mo ti jókòó. Ohun mi kì í ràn yín lọ́wọ́. But ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí kò sí nǹkan tí ẹ ní ju wípé àdúrà lẹ need. Ṣẹ́rí the only thing tèmi lè gbà rẹ lọ ni pé tí n bá lè get authentic evidence wípé ẹ̀yin kọ́ lẹ pa máa ní then you are safe. Ẹ ràn mí lọ́wọ́. Tí n bá ti lè get ẹ máa gbàdúrà. Ọlọ́run ọ́fíìsà ẹ ṣiṣẹ́ yìí bí iṣẹ́ o ẹ ṣàánú mi o mi ò ní bàbá mi ò níyẹn ẹ ṣàánú mi o ẹ má fi mí sílẹ̀ ẹ ṣe iṣẹ́ yìí bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kẹ́ lè mọ̀ kẹ́ lè wádìí ohun gbogbo dájúkájú kẹ́ lè di eléyìí tó jó dodo mú o. ṣeré gbogbo wa la mọ̀ wípé ìgbà akọ ẹ̀kọ́ ọ̀dọ̀ ẹlẹ́kọ̀ọ́ ló máa ń kọjú sí o ṣeré máa fẹ́ kó jẹ́wọ́ fún mi because òótọ́ tó bá sọ mí ìbàlẹ̀ ni òun ló máa yọ àǹtí ẹ̀ nínú àhámọ́ tán wà o so mi ò ní fẹ́ kó fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún mi bó ti ń wò wọ́n irú èèyàn wo gangan ni sísá ẹ̀ jẹ́. ẹ wò ọlọ́pàá ìtàn iná kí ni mi ò mọ̀ mo lè sọ̀tọ̀ bọ̀ ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n mi ni ẹni tájọ́ ń sùn tájọ́ ń ṣe mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ àti mi dáadáa àti mi ò lápọ̀n àti mi ò tiẹ̀ lè sọ̀rọ̀ ẹnu wọn tán àti mi ò kí ń ṣèyàn tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹlòmíì ni mo lè má sọ nǹkan tí mo sọ ìbọn àti mi mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ nǹkan tó lè ṣe èmi gan mo lè jẹ́rìí sí pé gbogbo nǹkan tó sọ pé wọ́n ṣe kò sí ìtàn ṣe ń bẹ̀ in fact ẹ̀wọ̀ ọ̀gá ọlọ́pàá nǹkan kan ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ kan tó jẹ́ pé. Má sọ fún ẹ ní gbogbo gbà mo má tẹ mọ́ ẹ létí mo ní tó bá ti ń drive kó má máa sáré mọ́ ibo lẹ nínú ọwà wa. mo kò mọ jẹjẹ ti tèmi ni ẹni ẹni sáré kọjá mi sí ẹni mi. ṣé kí wọn ti wá kú sí ni. mi ò mọ àwọn èèyàn ti fẹ́ máa bọ́ síbẹ̀ èmi kò sáré kúrò ń bẹ̀ dé. kí ló dé ká ìdúró náà. bàbá ni mo ṣe é lọ ṣiṣẹ́ òun ó fi mọ́tò kọ lu yàn ó dẹ̀ sá kúrò bẹ̀. òun dùbọ̀ tó yẹ kó kọ́kọ́ save life yẹ kó tiẹ̀ ní kọ́ bẹ́ẹ̀ gbé sínú mọ́tò kó sáré gbé lọ hospital ó já tẹ̀lé mi sí kó jẹ́ ká lọ báyìí. àti mi ò lè lọ bẹ̀ ọ́ yẹ má kí ni. má bàa mi sọ o ṣe bó mọ bí tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ó já tẹ̀lé mi sí kó jẹ́ ká. kó lè lọ sí ibẹ̀ yẹn wọ́n lè ṣe anything fún ẹ. àti mi kò bá wọ́n ẹjọ́ èèyàn kan tí mọ́tò gbá níbí accident tó ṣẹlẹ̀ ẹni yẹn là ń béèrè.
accident kankan máa ṣẹlẹ̀ níbí báyìí àfi iwájú mẹ́rin nìkan ni accident ṣẹlẹ̀. ẹni yẹn náà ló máa jẹ́ ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bí tẹ́ni náà wà ní. bẹ́ẹ̀ pé wọ́n ti gbé lọ sí hospital immediately. ibo lọ hospital náà wà. next street níbẹ̀ ló dà pọ́n gbé lọ. ibi ìyá bíbí. tẹ́ bá ti jáde báyìí ẹ máa move by the next street. ẹ ṣe gan ni. kí ló sọ. ọmọ kan tó ṣẹlẹ̀ wọn náà ti gbẹ́ni náà lọ sí hospital abẹ́ta kò tọ̀hún sí i wọ́n ní the next street. hello. ẹ mọ gbà tá a mọ bíbélé kò ní kí n start mọ́tò kan máa ní bó làmọ́ tá à ń lọ. the next street iná pé. kí ló ó yàwé àtàrò ló ti dá mi dúró síbí báyìí bóyá fìyàwó mi jẹ mí yẹn ọlọ́wà fìyà jẹ mo dẹ̀ ṣiṣẹ́ fún ẹ látijọ́ yìí ó fún mi lówó tó wá ní kí n dúró sí ìbàlẹ̀ ni mi ò láì kírun kan báyìí o. tí n bá gbọ́ yé dáadáa ṣé nǹkan tó ń sọ fún mi sí ni pé ibi tá à ń tí ẹ̀ tutù dé tán bá gbà létí ọ̀tún ó tún máa pọ̀ tó sí sí wọn àbí kò ní san kankan. ọ̀gá ọlọ́pàá èmi ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn náà mọ̀ pé kò sẹ́ni tó máa fẹ́rú lọ tí ò ní gbọ́mọ jẹ o mo mọ àǹtí mi dáadáa mo mọ nǹkan tó lè ṣe mo mọ nǹkan tí mo lè ṣe ewu mo máa bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan máa fẹ́ kẹ́ ṣèwádìí yín dáadáa kẹ́ lè mọ bọ́rọ̀ ìṣẹ̀ṣẹ̀lẹ̀ kẹ́ lè mọ pàtì mi mo mọ nǹkan kan pa gbogbo ẹ̀sùn tó fi kàn ó yẹ jọ. alábìnrin ṣaléwá ǹjẹ́ ẹ lè sọ fún ilé ẹjọ́ yìí nǹkan tó wà láàárín ẹ̀yin àti ọ̀gbẹ́ni Dèjì tó dolóògbé. kò sí kankan tó wà láàárín wa ọ̀rẹ́ ọkọ mi lásán ni wọ́n jẹ́. ìwé ṣe pé bóyá ilé ẹjì pé ẹ fẹ́ra lè ṣe wọléwọ̀de. ó ti ó sọ tó jọ rẹ̀. wọ́n lè dé tẹ̀ ṣe pa. objection by law. objection sustained. olúwa ẹ bá má jẹ́ ká fàyè gba àgbáyé kó má bàa ba ìbọn òyìnbó jẹ́. iṣẹ́ ló dàbí ẹni pé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ máa kó ọ̀rọ̀ sí oníbàárà létí àfọ́. àyẹ̀wò tí wọ́n ṣe fún olóògbé ó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ bóyá ìbọn àdá tàbí ọ̀bẹ ni wọ́n fi pa olóògbé àti wípé kí ni oníbàárà mi fẹ́ fi pa olóògbé fún. wọn ò tajà fún ara wọn kò sì jẹ́ pé bóyá wọ́n tajà kò sanwó fún olúwa mi. omi dúdú lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọ̀ fẹ́ fojú jọ àrò lásán eléyìí kò lè rẹ̀ sọ. olúwa mi láì fi àkókò ṣòfò mo ní ẹlẹ́rìí kan nílé ẹjọ́ yìí tó lè tàn mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí tí ẹ bá gbà mí láyè òun ni ọ̀gbẹ́ni ṣùbọ̀mí ọlá ìṣebìkan. ọ̀gbẹ́ni ṣùbọ̀mí ọlá ìṣebìkan. olúwa mi wà mí. irú ẹ̀sìn wo lè ṣe. ẹ̀sìn mùsùlùmí. ẹ máa ní tẹ̀lé. èmi ọlá ìṣebìkan ṣùbọ̀mí. búra níwájú ilé ẹjọ́ yìí. mo búra ní ilé ẹjọ́ yìí. wípé gbogbo nǹkan tí mo máa sọ. gbogbo nǹkan tí màá sọ nílé ẹjọ́ yìí. òtítọ́ ni yóò jẹ́. òtítọ́ ló máa jẹ́. mi ò ní yọ kúrò. mi ò ní yọ kúrò. mi ò dẹ̀ ní fi kún. mi ò ní fi kún. kí olúwa kó ràn mí lọ́wọ́. kí olúwa kó ràn mí lọ́wọ́. olúwa mi lótìtọ́ ni olóògbé jẹ́ ọ̀rẹ́ mi. akó ẹ pọ̀ jù kó sì lọ́jọ́ ó fà ní gbéraga jù ó fà ẹ lọ́jọ́ rí ẹ dàrú à ń kí ó dẹ̀ ṣe báyìí sí wa ó lè bọ́lẹ̀ ká lóhùn nítorí ẹ ò pé tí ó máa kí ni. àdàgbàjẹ́ra ìfù tí ẹ kírú ẹ̀ sì wà nulẹ̀ bàbá ẹ̀ up to now
o tó lo sọ náà. ó wà nílé bàbá ẹ̀ lásìkò ìwé. tó bá jẹ́ kó réèyàn kan tó pè ní ó bá ti kúrò ń bi. kò ní lọ́kọ̀. wà á lọ rò pé bí wọ́n tó rò kàn ga ọdẹ níwájú oníkiri ṣé ẹ wá ní beauty ni ìwà ló dájú ìwà tó bá ti níwà ó fine. ó níwájú yẹn orí ẹ dàrú kò lẹ́yìn yẹn. ó ní méjèèjì jàre. kò ní o rí náà mọ́ ni. ẹ̀yìn yẹn náà wà òkè ẹ̀yìn yẹn náà wà òkè. ìwọ lọ fi mọ́tò dáàdi kò fi gbá wàá rí bábẹ̀ náà pa. àwọn abẹ́lé ìbúgà sáwà. orí ẹ yí ọkọ̀ ọ̀bí tá à ń lọ rí àlọ́ mi. ó fine jàre. ṣùgbọ́n mi lẹ́dẹ̀dẹ̀jì. ṣó mọ̀ pé ìwà ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló ń wú yẹn. ìtumọ̀ kí ni yẹn. ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé ò mọ nǹkan tí mò ń sọ. kí ló ń dúrà láti sọ kí ló fà wọ̀ ọ̀dàlẹ̀. Kí ló ń ṣe lọ́dọ̀ Ṣaléwà. tí mò ń ṣe lọ́dọ̀ ìyàwó mi. ìyàwó ẹ̀ ní Ṣaléwà. yes of course ìyàwó mi ní Ṣaléwà náà. bọ́ tó mọ̀ kí mo láìka ọmọ yẹn. interest bíi ti bá ohun kan ẹ̀kan tí mo mọ̀ ni pé àwa méjèèjì jọ máa ń bu ọmọdé yìí ni so mi ò rí interest kankan bẹ́ẹ̀. kí ló wá ń tà láti sọ ìwọ mọ̀ bí àkọ́ tí mo láìkì lára ẹ̀ ni mo fi ń bu yẹn. bọ̀ èmi ti fẹ́ dẹ́n so kí ló tún wà ń bẹ̀. I'm very sure pé omi ni ọkọ̀ aṣọ ẹ̀ tó ń sọ ẹ̀ ni. èrè báwo ó dàgbé pé tí ń dùn ẹ̀ a ní mo máa fẹ́ sílé bí ìyàwó tí màá fẹ́ ní ṣùlọ́kà tó máa bímọ fún mi. mo mọ ọlá nǹkan tó ń jẹ. ọlá kí ni. ọlá tó ń jẹ ni pé mi àti ẹ ti jọ wà tipẹ́ mọ̀ kókó dẹ̀ lè sí nǹkan tó lè fàjà láàrin wa. kò yẹ kọ́rọ̀ obìnrin tó jà náà. àbí fọtọ́jọ́ kan bọ̀ tí Ṣaléwà máa bímọ. àmì lóòótọ́ àmì mi ni màá jẹ́ bàbá ọmọ yẹn ìwọ lè fẹ́ sílé bó ṣe fẹ́ fẹ́ lóòótọ́ kó jọkọ̀ ẹ̀ nínú ilé àmọ́ ọmọkọ́mọ tí Ṣaléwà bá bí èmi ni mo ní. àwàdà ẹ lè so tèmi bá ti fẹ́ àwò sínú ilé ńsìn gbogbo ọjọ́ tí mo bá ti fẹ́ súnmọ́ lájọṣepọ̀ màá ṣe ìránṣẹ́ sí ẹ pé Dèjì ó máa káráńgà ẹ̀ bọ̀ wá lé mi wá máa bá ń báyàwó mi lájọṣepọ̀ àbí. ṣùgbọ́n mi ṣe báyò ló ń ta ṣe báyò ló ń ta kò sí wàhálà káwa méjèèjì jọ máa ka yòókà gbẹni tó máa yòókà jura wọn lọ ìwọ máa tà kò sí wàhálà wo nọ́mbà ẹ̀kan lèmi ní o. the level tí wọ́n wà yẹn kí ló ń wá lórí fóònù. nọ́mbà kí ló ní láti ṣe nǹkan ṣe é ní. ìgbà tọrọ wà rí bó ṣe rí kí ló ń ṣẹlẹ̀ gbogbo. in fact ó dé stage kan kò yé mi náà mo ṣe nígbàgbọ́ pé ọlọ́run àṣìṣe ìtọ́jà àṣetò máa dúró. pẹ̀lú nǹkan tí mò ń rí ó rí bíi pé bóyá bàtò kì í ṣe pé bóyá ọmọ Ghana ní àbí nǹkan kan ọmọ Yorùbá yẹn possibility wà kó jẹ́ pé ẹ̀wà compatible. Dèjì ṣó ti lè tó yẹn kó lè bẹ́ẹ̀ kò sí nǹkan tó jẹ́ bàbàrà nínú pé ìran lóyún ó wálẹ̀. yẹn ò mí ipò yín ò ní padà dúró náà tí ẹ̀kọ́ ló máa já kọ̀kọ́. ok ẹni tó ń bímọ tọmọ ń kú ńkọ́. Ṣíjú yẹ má tán ra ẹ jẹ ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá rí báyìí tó rí báyìí kò tí ì jìnnà jù it's better kó ra fílẹ̀ kó wá nǹkan míì ṣe o tí mò ń sọ fún ẹ nìyẹn kò sí tó bá dínú pé kó yún máa bàjẹ́ lára obìnrin mélòó ni nínú 100 tó yún bàjẹ́ lára wọn. Dèjì kò tí ì lè tó yẹn àwa kọ́ la máa ṣoyún fúnra wa àwa kọ́ la máa bímọ fúnra wa Ọlọ́run yìí náà ló máa ṣe nígbà tó ń sọ ń sìn ó ní àwa compatible so that means pé kó lọ wẹ́lómi ìfẹ́ kébì náà wẹ́lómi ìfẹ́ so bí ìwọ àbí. kí ni ìtumọ̀ kan tó ń sọ. yeah because bó ṣe ń ronú nìyẹn tó bá jẹ́ pé bó ṣe ń ronú nìyẹn kí ni àtò fẹ́ra wa ọdún mélòó la bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa so tí nǹkan bá ṣẹlẹ̀ inú ilé wo ló ti gbọ́ kán ní nǹkan kan ń ṣẹlẹ̀ ńbẹ̀. èmi ní interest nínú Ṣaléwà. I don't know mi mọ̀. ṣé nítorí pé mò ń ṣeré lọ́jọ́ sí àbí. wá mama sọ eré di òótọ́ ọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ Ṣaléwà fún. because wọ́n advice ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nìyà ó dẹ̀ sọ́ di nǹkan míì. advice ẹ náà ó ti ń rí bákan jù. ìwọ ló ń take a personal. orúkú sọ́dọ̀ ara ẹ̀ lèmi rí sí náà. èmi ó lágbára o bí báwo. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi béèrè lọ́wọ́ ìyàwó mi pé ṣé lótìtọ́ lóyún wà nínú ẹ̀ tó bá wá jẹ́ pé lótìtọ́ lóyún wà nínú ẹ̀ kí ló dé tó jẹ́ pé ìyàwó mi ìfinú tán ìlú tí mo gbé ọkọ ẹ̀ tó jẹ́ pé ọ̀rẹ́ mi Dèjì gangan ló mọ̀ pé oyún wà nínú ìyàwó mi èyí ló mú mi fura sí àwọn méjèèjì pé méjèèjì kan ń ṣe ọ̀rẹ́ mi. láti lè fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ dáadáa pẹ̀lú ẹ̀rí tí ó dájú ilé ẹjọ́ yìí sún ìgbẹ́jọ́ yìí sí 20 oṣù kẹjọ ọdún tí a wà yìí I rise.
olórí olórí. Mo retí ẹ̀ máa yàrá pé kí ẹ jẹ́ ká gbàdúrà. Owó tí ó kẹ́mi mi fẹ́ sùn, mo dẹ̀ rí títí tí mi ò rí yín. Sí ibi ìbàyìí lẹ wá wà. Rárá, torí wípé ọkàn ń trọ́bù máìlì mi, ẹni jẹ́ kó oorun tiẹ̀ wá sójú mi rárá àtọ̀. Ó dà kílẹ̀ wá ń rò tó báyìí. Ó ṣe mọ́ mi òpinlẹ̀. Ọ̀rọ̀ lórí ṣàléwá ló ń fún mi ní problem. Pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọdé yìí ó rí bákan ọmọ kékeré ara ẹ̀ ni. Wáì tí irú nǹkan tó heavy báyẹn ṣe máa ṣẹlẹ̀ sí òun nìkan láì ṣe pé ó bá ní reason. Even téèyàn bá ṣe ọlọ́run gan, ọlọ́run kì í react báyẹn. Ìyẹn ló ń fún mi ní concern. Ọkọ mi, ṣe ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ṣùnùkùn ni ẹ jẹ́ ká fojú ṣùgbọ́n ká fi mọ̀. Torí pé ọ̀rọ̀ yìí èmi wò pé kì í ṣe ojú lásán. A jẹ́ wípé ọ̀rọ̀ èmi àti ẹ ti ń fi style jọra wọn bọ̀ nìyẹn. Because èmi náà ti ń rò nírò wípé kò lè jẹ́ ojú lásán, ejò láti lọ́wọ́ nínú. Ṣé rí bó ṣe wà yìí bóyá ká jáde sí ká fi àdúrà tì. Kódà tẹ́ bá ní ká fẹ́ àwẹ̀ tí gan mo rẹ́dì. Ẹ wò bó jẹ́ àwọ̀ ọlọ́jọ́ méje mo ṣetán láti bá yín gbà. Torí pé àǹtí yìí kì í ṣèyàn bẹ́ẹ̀. Ìyá Kúnlé, ó ti ṣe ta méjì báyìí. Torí wípé bíbélì náà ní àdúrà ní ìdá kìrìsìtẹ́nì láti bá Ọlọ́run sọ̀rọ̀. Ọ̀rọ̀ yé mi, máa mọ what to do lórí nǹkan tó sọ yẹn. Ṣẹ̀rí àdúrà ní kẹ́yẹ́ ká fi jagun. Ẹ má yẹ ká tiẹ̀ tún pẹpẹ gbé yẹn nìkan ló wà ní abẹ́ nìkan kan ló wà dé. Ẹ jẹ́ ká fi àdúrà jagun. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á gbàdúrà wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Ìdákúdá ni kìnìún dá, ìgbàkúgbà ni kì í gbà wọ́n. Ìwọ ṣàléwá ọmọ àdùn. Èmi ìṣubú ní ọmọ ọláòṣèlú kan. Gbogbo ọjọ́ kọjọ́ ìgbàkúgbà tó bá ṣetán láti tú àṣírí tó wà láàrin mi àti ẹ, kó bẹ̀rẹ̀ sí ní bùkì jẹ, kó dídì gbólógì, kó já káàkiri, kí gbogbo ayé mọ̀ ẹ́ sí wèrè láti wákàtí yẹn o, kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. Tó àbàwọ́n èṣù. Ojú apá òun kò lè dàbí ojú ara. Don't worry. But she rushed from wine. I run so many tests on her. And we discovered she was pregnant. But fortunately, we are wale. Jesus Christ. Doctor, how come? Báwo ló yẹn ṣe wálẹ̀? And probably because of shock, the shock was so hard on her. But I need not to worry. She'll be fine. At the run test, I placed under medical observation. She'll be fine. Trust me. Let me trust you then. Jẹ́ trust me. Kí n allow one resting right. So maybe after 3-4 hours, I'll come back and check on her. No problem, sir. I'm not worried anything. She'll be fine. Thank you, sir. Good afternoon. Báwo dé lára sista mi? Ṣáà ti ń balẹ̀. Ìyá, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó ti ń gẹ́ bẹ́tà díẹ̀díẹ̀. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á túnbọ̀ fún lálàáfíà jù báyìí lọ. Ìrẹ́ Jùmọ̀kẹ́, nǹkan tí ó ṣe dàbí ẹni wípé mo fa ojú ro díẹ̀ nínú mọ́tò òun ni pé oyún tó wà lára ẹ̀gbọ́n yín, oyún yẹn ti wálẹ̀. Uncle. Ẹ wò ó, ṣe rí ìyẹn kọ́ ló ń kàn sìn.
Mi ò ní fẹ́ ká jókòó síbí báyìí ká kàn máa bára jẹ́ unnecessarily àbí ká máa ronú. Tí ẹ̀yin náà bá fi ojú wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ń sìn, kò sí ọmọ kékeré nínú àwa tá a wà ń bí báyìí. Ẹ rí wípé we need more prayer. Torí wípé àdúrà ló lè solve matter tó wà nílẹ̀ yìí. A ní láti fún ṣòkòtò wa this time around kó lè, torí wípé ẹni tó wà níbi tó wà yẹn ṣe mọ̀ pé nǹkan méjì ló máa rò lọ́wọ́ yìí. One, situation tí ó expect tó bára alákọ̀ọ́kọ́ nìyẹn. Secondly, ẹni tó jàjà ń wá oyún tó tún wá eventually rè tóyún tún bàjẹ́ mọ́ lára ó di méjì. So ṣẹ́rí wípé àwa fúnra wa la gbúdọ̀ ẹ̀pẹ̀ out nínú wàhálà tó kóra ẹ̀ sí yẹn. Uncle, ṣé kí wọ́n ṣe pé àǹtí ibì kan bọ́ sí mi báyìí? Kó má bàa rí bẹ́ẹ̀ òun la ṣe fẹ́ ká protect ẹ̀ sílẹ̀ ńsìn ká má bàa máa tinú wàhálà kan bọ́ sí kan. Ṣé ti understand? Ó mọ nǹkan tó máa ṣe Jùmọ̀kẹ́, tètè lọ prepare nǹkan tó máa jẹ kí o lè tètè padà sí hospital pẹ̀lú ẹ̀ kóhun dẹ́ ìdílé mú sí bíbáyìí. Ṣé ti gbọ́? Èmi náà ò dẹ̀ ní wọ́n lọ hospital yẹn. Alright, sir. No, I'm okay. Mi ò l'appetite. I don't have appetite at all. Yeah. Alright, sir. Okay. Doctor, how far pẹ̀lú case woman tó wà ní ward yìí? Well, based on my assessment of her, I think her case has degenerated to post-traumatic stress syndrome, which she will need a psychiatric treatment at our facility. But I don't know if the authority are aware of our latest development. Actually, wọ́n ti mọ̀ èmi gan ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni, but over there I'll communicate with them. That's not a problem. Okay. Just let me know as soon as you discuss with them so that I can make necessary arrangement for her. Yeah, it won't be because kò sí psychiatric kò ń bí ọdún nínú ọ̀la máa ní láti gbọ́n wa. Okay. Thank you. Kàyéfì lọ̀rọ̀ yìí o. Ẹ̀dùn ìránṣẹ́ wọn máa ń fárí lẹ́yìn olórí ni. Ẹni tó ní ọ̀rọ̀ yìí. Ó wà níbi tí wọ́n ti ń tọ́jú alárùn ọpọlọ. Ẹni ẹ fẹ́ dájọ́ ní Monday. Báwọn ṣe fẹ́ dá, báwọn ṣe fẹ́ ṣe rí gan kò yé mi. Ewu mọ́mì, nǹkan tó ń bá fún mi gangan lẹ́sọ̀ yẹn. Because mi ò mọ bí àwọn èèyàn ṣe máa ṣe irú nǹkan táwọn pípọ̀ yìí fẹ́ ṣe. Báwo lèèyàn ṣe máa wà níbi tí láti mi wà tó dé máa fẹ́ dá ẹjọ́. Ẹ má jẹ́ kí yẹn bá fún àwa mọ́. A ní láti káyà sókè lórí ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan ti ń mú ọgbọ́n àrékérekè kan wọlé tán fi fẹ́ da ojú ẹjọ́ yẹn rú nìyẹn. Torí pé mo mọ̀ pé ìjọba náà ní wòran kírú nǹkan báyẹn wáyé torí ìjọba ló lọ́tún ìjọba ló ní òsì. Kò sí àrà tí wọ́n fẹ́ dá táwa náà ò ní mọ̀. Oríṣiríṣi nǹkan ni ó máa ń ṣẹlẹ̀. Bóyá ó tún ti ní style tán dẹ̀ fi ń bá wèrè sọ̀rọ̀ láti control ẹ̀ kó lè sọ mind ẹni, àbí wọ́n fẹ́ lo magic Professor Pella láti fi operate ẹni tí ó lárùn ọpọlọ. I don't know, but I promise by Monday morning èmi á tètè drive down wá sílé tọ̀dọ̀ yín, a lè jọ máa lọ sí court. Má káyà sókè lórí yẹn, ṣe gbọ́. Àbúrò tiẹ̀ ń kọ́. Ó wà lé tẹ́jú nǹkan náà mo fi lẹ́ǹdẹ̀. Wo má máa dá fi sílẹ̀, Ọlọ́run ní jẹ́ ká ara ẹ̀dá. Àwọn boys pọ̀ ládùúgbò yín yẹn tí n bá ti ń wá síbẹ̀ kìíní kan Awópọ́n lé Yẹmí ọ̀ṣọ́ gbogbo wọn onírìnkùnrin ni wọ́n tí ò bá ti séèyàn lé báyìí wọ́n máa penetrate ní tó bá fọ ọmọ ọlọ́mọ lóyún wọ́n á kánlẹ̀ ní rẹ́kọ̀dù òdàǹgbòrò ti wọ́. Bóyá kí ìyá yín wá nǹkan ṣe fún ẹ kó jẹun kó tó lọ àbí. Rárá sáwọn ìṣòro. Ìdí dúró kò jẹun, wọ́n bẹ̀ lé. Ṣé kí n tètè lọ bá àbúrò mi òun nìkan ló wà nílé. Designer. Ṣèbí Taylor Lawrence ló ránṣẹ́. Taylor Lawrence, mo jẹ búrẹ́dì lánàá. Búrẹ́dì àti ṣù. Mo wá fi bọ́tà, mo fi mu gàrí. Jẹ́ kí wéyí ẹ̀. Ó kóná síbẹ̀ ni. Ó kóná síbẹ̀. Well, I do. So, as you can see, that's her right there. Báwo dẹ̀ ni ṣé òun response to treatment that answer? Well, she's gradually responding. That's good.
ṣé wọ́n pé àwọn tí wọ́n bá ní àrùn ọpọlọ bẹ́ẹ̀ it takes time, to get them back to normal. Sure. In case of what we call PSTD. Bíbọ kó lè sọ bó ṣe wà yẹn. Ojú kan ló máa wà bí orí ajá. Just trust me on that. No problem. No, trust me on that. Please go. She's got so easy. Kí ni wọ́n ṣe bẹ́ẹ̀? What are you doing there? All right. Oh, yeah. Come on. What are you doing there? Tí bá fún ẹ, owó mi ni. Àti tájú, àti olódo. Olúwa mi, arábìnrin Ṣaléwá tó yẹ kó wà nínú ilé ẹjọ́ yìí láti jẹ́jọ́, a rí pé ó ní àrùn ọpọlọ nípa àyẹ̀wò wa, nítorí náà kò ní lè farahàn láti jẹ́jọ́. Pẹ̀lú ìwé ẹ̀rí tó dájú láti ilé ìwòsàn wa ni mo ṣe wá. Okay, you may step out. Thank you, ma'am. Clark. Mark it as it is due. All right. Ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ yìí títí di ìgbà tí ara arábìnrin Ṣaléwá yóò fi yá. I rise. Ṣaléwá, kí ló tó ń sunkún? Àgbóní tó ń rò lọ́kàn tó fẹ́ sọ fún mi ni. Inú problem tó wà ń sìn kò ń ṣẹkúnlẹ̀ kó máa sùn. Tó bá fi rẹ lọ́kàn balẹ̀ pẹ̀lú treatment tá à ń fún MD àti àdúrà, mo nígbàgbọ́ pé wàá recover in time. All right? Àdúrà tó ṣe kókó fún ẹ ní time tó wà ó lè di ẹkún àti kó kárí sọmọ. Ṣé tó wà pẹ̀lú mo bẹ̀ sọ? Ó dà pé time àsìkò oúnjẹ ti tó báyìí. Ṣé wàá lọ jẹun sàn? Ṣé wàá lọ jẹun? I can understand what you are going through. Okay? Bẹ́ẹ̀ jẹ́ kí n pa àwọn kan kó wá mú ẹ̀ka lọ jẹun. Ṣé tó gbọ́? The reason tí mo ṣe gather ayé sílẹ̀, mo rí pé ẹ ti ń response to treatment. Inú mi dẹ̀ dùn. Ǹjẹ́ o lè sọ ọkọ fún mi bó ṣe bẹ̀rẹ̀ àìsàn? Actually, mo rántí nǹkankan. The only thing tí mo kàn rántí ni pé ọ̀dọ̀ mọ́mísì mi ni mo wà pẹ̀lú dáàdì mi náà. Ó ti tán. Ọ̀dọ̀ nǹkan tí mo rántí nìkan ni. So o lè rántí anything at all? But ṣé òun lóògùn ẹ̀ dáadáa ṣá? Because wọ́n complain fún mi last week pé òun lóògùn ẹ̀ ọjọ́ méjì ló ń fi lóògùn ẹ̀. Make sure pé òun lò, all right? Kò dẹ̀ máa wẹ̀. Níwẹ̀. Okay, that's good. Yeah, come in. Sir, mo ti go through file, but me really get bí wọ́n ṣe schedule ẹ̀. Torí ẹni mo ṣe gbé wá kẹ́ bá mi go through it, sir. Drop your sorry table. Could have for me 10 minutes. I will get back to you. All right, sir.
Please, you can have a seat. Mr. Shibomi, I hope you are not angry with the way my people attended to you. Not at all. We are only following directives from the above. You know your wife's situation is not just ordinary case that we can allow every dick and Harry to walk in. You are right. My advice to you right now is just to go and see the IPO of your wife's case. Okay. So with that, they can give us directive for you to see her, as long as you have the permission. All right? No problem. Ashimo, thank you very much. You're very welcome. DPO, sir. Ṣé rí bó lágbára díẹ̀. Báwo ni ṣe máa lọ síbi tí ìyàwó mi wà? Tó máa sọ fún mi pé mi lẹ́tọ̀ọ́ láti wọlé àfi kí n dúró síta. Ṣó possible kí n má rí ìyàwó mi ni? Ẹ̀wọ̀ ẹni bí ṣe bínú ni. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ẹ ti wà ní court kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ṣé rántí? Now, àwọn tí wọ́n jẹ́ kẹ́ ìwò ìyàwó yín kó ṣiṣẹ́ ara wọn náà ṣe. Iṣẹ́ ìjọba ni wọ́n ń ṣe. And we have to do everything accordingly. A ní láti máa tẹ̀lé òfin bófin ṣe gbé sílẹ̀. Nǹkan tí mò ń sọ ni wípé ká nípa ti gba police report kẹ́ tó lọ síbẹ̀ wọ́n jẹ́ kẹ́ ìwò ìyàwó yín. Bó tó yẹ kán mọ̀ pé mi lọ́kọ ẹ̀ náà yẹ kán mọ̀. Nítorí pé wọn ò rí police report wọn ò ní allow yín láti rí. Nǹkan tó fi sọ nìyẹn. Ṣé ti yé yín? But you don't worry. I'll do that. Thank you very much. Ṣé ti lọ? Ẹ máa ṣe yẹn fún yín so that tẹ́ bá débẹ̀ lọ́wọ́ kan wọ́n máa jẹ́ kí ẹ wo ìyàwó yín. Mr. Shibomi, allow Shebiko. Mr. Shibomi. Omoshalewa. Okay. Yeah, officer. How are you? Officer, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ó dà pé wọ́n try to relax for that. Èmi náà ti rí i bóyá kí n try láti dúró ní reception yẹn náà tó bá dẹ̀ jí màá mọ̀ kí ló ń ṣẹlẹ̀. Ó máa bẹ́tà. What is the matter? Please, you guys can, gentlemen, you can leave. You can leave. You can leave, please. Please, you can leave. Okay. That's okay. Calm down. It's okay. House. Wow. How are you? Ẹjọ́ kí ló dé o? Kí la tún rí gbọ́ lọ́tẹ̀? Lẹ́nu tiẹ̀. Anyway, mo ní kí wọ́n á bẹ̀yìn wọ̀ ni. Okay, òótọ́ ni ó yẹ kí wá bẹ̀ wá lóòótọ́. Tí tọmọ ta bí lánàá ta fẹ́ ṣèkómọlé ní ta send IV sí yín. Oh no! Bẹ́ẹ̀dẹ̀ ẹ ṣe gan ẹ ṣe tẹ wá. Ẹ tí ó bá ṣe pé yìí kan tiẹ̀ dàgbà ẹ̀ dànù ni. Iṣẹ́ yìí ò gbọ́n rárá ni. Okay, nígbà tẹ́ ń bọ̀ ẹ̀ forí gbálẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi náà torí kò yé mi. After everything that ti ṣe fáǹtì mi. Ṣé yẹ kẹ́yìn sùn láyàláyà kẹ lórí láìkẹ́ wọnú ilé ìwá ẹ wá dúró síbẹ̀ ẹ̀ ń bẹ̀ mí sọ̀rọ̀ ṣì ẹ̀yin kẹ wá bẹ̀ wá wò ẹ jọ ṣàpè yín ni àfiwé pèyìn àbí kí ni kò yé mi. Tabraita ẹni tó bá rí ẹ tó ń sọ̀rọ̀ bí rédíò àsọ̀rọ̀mágbèsè wà lọ́rọ̀ dá lẹ́nu ẹ̀ sórí àǹtí ẹ tó yẹ kí wọ́n bá wí tó ń hùwà tí ó yẹ kéèyàn máa hù láàrin ẹbí because mo ti wá rí nsìn pé ẹsẹ̀ tí àǹtí ẹ yẹn gbé nìwọ náà fẹ́ gbé nsìn yeah because tó ń bá tètè mójútó ẹ ìwọ náà dípò máa fọ́ rẹ méjì papọ̀ má wulẹ̀ yanu ìwà tí wọn náà máa wù nìyẹn because orí nǹkan táǹtí ẹ ṣe bí bàríà. Ó tọrọ owó bọ̀ lẹ́ ń sọ. Ó ti tó
sórí kò ní da káwa ta wà òkè ká máa dá wèrè lóhùn because a bá ń dá wèrè lóhùn máa rò pé wèrè làwọn náà bí àwọn ò kì í ṣe wèrè. àwọn ni wèrè àwọn ilé ẹ̀kọ́ wà níbi táwọn wèrè wà tó wá kẹsẹ̀ òṣì wọn tó kò bọ́ bíbá. ṣé rí bí mo ṣe wá wà yìí o ojú tí mo dì í tí bá là tí mo sì bá yín bíbá nǹkan tí mo bá bá yín pò ẹ wo ẹ̀yin gan ẹ̀ ní láìpẹ́ bí tí mo máa rán yín dé àjùbìtẹ̀ rántí mi lọ. ẹ̀yin òpó náà ṣì táì níròónú yìí. wọ́ọ̀dẹ̀ adako la ojú ẹ̀ tí èmi bá ṣe tán láti bọ́ síta ń bí ni màá bọ́ síta mẹ́tàlá ẹ̀ ò tó. o tẹ bá ṣe tán lẹ máa bọ́ síta. ẹ wo màá lù yín wàlẹ́ màá lù yín sí ìbàlẹ̀ lù yín màá gé yín jẹ tó jẹ́ pé wọ́n máa rò pé tírélà kan lù yín ni kẹ́kọ̀ọ́ sì bọ́ síta bó ṣe ní díjú mi kí má là kí bá yín bíbà ẹ̀ tẹ̀sán nọ́ńsẹ̀nsì. ọ̀dẹ̀ ni ẹ mo ti ṣe tá a ti máa lọ ni tí bá ṣe tá a ti máa lọ mi ní bọ́ síta ń bí. ẹ máa gbọ́rọ̀ sí ẹ bá jókòó ni ẹ jókòó ẹ̀yin kan bí tẹ̀ ṣí lọ máa máa tẹ́ síbi tẹ́ ẹ̀rọ wọn lọ oníranù. ẹ lọ kẹ́kọ̀ọ́ sì dànù kẹ́kọ̀ọ́ sì dànù kẹ́kọ̀ọ́ sì lọ kẹ́kọ̀ọ́ sì lọ kẹ́kọ̀ọ́ smellos kẹ́kọ̀ọ́ lọ ẹ wá síbi ẹ sọ kí wọ́n lò ó. sísá mi bó o yẹ ká jẹ́ kán lọ bẹ́ẹ̀ yẹn náà ó yẹ ká pariwo lè lé wọn lórí ni. dèjì mi sọ bó ti lọ náà ni ìwọ ló ìfúnni gbogbo wọn láti mẹ́rin tó fi pàdé gbogbo yìí gbogbo yẹn máa ṣù. ojú apá òun kò lè dàbí ojú ara Ọlọ́run máa fàdánwò tójú ẹ̀mí wa lọ́dọ̀ wa wò. Ojú apá ayé mama ṣáàmì lọ́bẹ̀. Ojú apá kò lè dàbí ojú ara. Ojú apá. èmi náà ni ní supermarket. àbí. ó kàn dùn mí wípé àná tí ó jẹ́ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi ò lè wá so ni mo fi ní kí n gbé gift tèmi wá for today. ó ga àwọn ẹ̀yin èèyàn sọ gbogbo nǹkan tá à ń sọ lẹ́kàn ra láìsí yín sílẹ̀ báyìí tẹ̀dẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀. ó kàn máa ń jẹ́ wípé ẹni tí èèyàn bá fẹ́ gbọ́rọ̀ ẹ̀ èèyàn náà máa ń tẹ́tí láti gbọ́. ó dáa o ẹ ṣe gan-an ni. olúwa ló ṣe kò dẹ̀ tọ́pọ̀ ẹ̀ mo ti ṣetán mo fẹ́ máa lọ. kí ló dé kí ló lè yín ṣe bẹ́ẹ̀ ṣe dé sí ni. mo kàn ti ṣe àwọn nǹkan kan dẹ̀ mú ní nǹkan kan láti lọ ṣe. ìjókòó kẹ́ bá wa ṣe rí i. Thank you for some other time. Okay. ó dáa bye bye. kí ló ń wọlé yìí. Sammy, you're so lucky. kí ni. bí ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣe pàdé nìyẹn. bẹ́ẹ̀ni dókítà. kí ló wá ṣẹlẹ̀ tó wúrú wà bẹ́ẹ̀ sí ẹ. lójú orí lójú dókítà. tó bá sọ fún mi wípé ṣùgbọ́n mi lè wúrí ìwà tó wò sí mi dókítà máa ní oró ni. dókítà tí bá mọ bí ṣùgbọ́n mi ṣe máa ń ṣe tó bá béèrè lọ́wọ́ mi wípé lẹ́yìn ṣùgbọ́n mi ìjẹ́ mo tún lè rí ọkùnrin míì tó máa fi ìfẹ́ hàn sí mi bí ṣùgbọ́n mi ṣe máa ń ṣe sí mi máa ní rọ́ ni. torí èlèmi náà ṣe rò pé mo ti rọ́kọ torí èlèmi mo ṣe rò wípé mo ti rẹ́ni kéjì ara mi. wọ́n ní mo ṣe wò pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sọ́kọ ọ̀yàn kéèyàn ò daṣọ àṣírí bò ó kí n bò ó láṣìírí. ìdí nìyẹn nígbà tí àwọn ọlọ́pàá yẹn tán kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wá sílé wa tí mi ò ṣe jẹ́wọ́ fún wọn kò ṣe wípé mi ìmọ̀ràn sọ bò mo kàn wọ́n wípé òkè kí n daṣọ àṣírí bò bọ̀ ẹ wá wò nǹkan tó fi san mí ẹ wo orí ipò tó fi mí sí. so nǹkan tó ń sọ fún mi pé ṣùgbọ́n mi ló pàdé jì. òun ló pa dókítà látàrí owó àjẹjù ẹ̀ òun ló fi mú ẹni ẹlẹ́ni lọ sọ́run ọ̀sán gangan. níwọ́dẹ̀ wàá fún ara jìyà lọ́gbà ẹ̀wọ̀n torí ẹrù ẹlẹ́rù. abẹ́rẹ́ mi báyìí. obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n o
bọ́dọ̀ ṣe wá rí nísìnyí ṣé ká pe IPO ẹ̀ kó sọ àkódóró ọ̀rọ̀ fún kó ṣàlàyé kó jẹ́wọ́ fún. Dókítà á dáa fún yín ẹ wo èmi náà ti wò ó pé ta ni mo lè ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ mo rédì láti jẹ́wọ́. Because as the case is now right now ẹni tó lẹ́rù ló yẹ kó forí kó ẹrù ẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, that's exactly what we're gonna do. Okay. Bẹ́ẹ̀ni. That's what we're gonna do. IPO mo fẹ́ kẹ́ tún investigation yẹn ṣe dáadáa. Mo suspect pé àwọn ibì kan wà àwọn loopholes kan wà tẹ̀ tí tap into at all. Ṣé get nǹkan tí mo sọ? Ṣé nǹkan tí ẹ̀ ń try àti sọ fún mi sí ni wípé investigation wọn yẹn ká try ká lọ ṣe nínú lẹ́yìn dáadáa. Exactly, that's nǹkan tí mo sọ̀rọ̀ gan nìyẹn. Ṣé reason náà nìyẹn tẹ̀ fi decide wípé ẹ fẹ́ máa lọ wọ́n bẹ̀rẹ̀? Officer, ẹ mọ̀ wípé ọgbẹ́ ọkàn ní ọ̀rọ̀ ọmọ Ṣàléwá jẹ́ fún mi. Gbogbo ìgbàkúgbà tí n bá ti ń rò nípa ẹ̀ láyé mi tí mi ò dẹ̀ lè ṣe kí n má rántí ẹ̀ rárá inú ìbànújẹ́ ni máa ń wà. Mr. Ṣubomi, mo really understand yín ṣùgbọ́n kò sí báyìí fẹ́ ṣe náà ṣe mọ condition tí ìyàwó yín wà ń bẹ̀ yẹn a ò gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó máa wà ní condition bẹ́ẹ̀ yẹn tó máa jẹ́ wípé ṣe mọ ẹni tó close mọ́ gẹ́gẹ́ bí gbogbo ayé ẹ̀ tó bá ti lè fà á sí bẹ́ẹ̀ yẹn it's gonna be a problem and that problem la tó máa kọ́ sínú láìfẹ́ tí ẹ bá ń súnmọ́ dáadáa ó ṣeé ṣe kó recover from that shock tí ó wà yẹn at least often and on tí ẹ bá ṣe ń súnmọ́ wọn then it will help her a lot but ẹ bá jìnnà sí wọn bẹ ṣe ń ṣe yìí a máa máa dá problem kún problem sí ó máa lọ́rùn ni o. Officer, thank you so much. Gbogbo nǹkan tẹ́ bá mi sọ fáàtì mo ṣetán láti máa ṣe màá tún ṣe kọjá àbítẹ́ lérò ó kàn jẹ́ pé ìbànújẹ́ ni nínú gbogbo wa bọ́ mo mọ̀ pé Ọlọ́run kò wáyọ̀ lágbára lọ. I really appreciate the ìbáṣepọ̀ I would love to take my leave now. Kí ló dé kíákíá? Assignment. All right. Thank you very much. aláṣẹ òun lórúkọ Jésù Kristi olúwa wa Ọlọ́run bẹ̀ rí Ọlọ́run máa yanu ká bí yóò sí arábìnrin Ṣàléwá Ọlọ́run ẹ̀múláradá 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 gbogbo ẹnikẹ́ni tó wà nínú òkùnkùn tó ń tàfà sí mọ́lẹ̀ ní wákàtí òwò yìí Ọlọ́run àgbàgbà ẹ̀mí àwọn wòlé ní wákàtí ẹ bá wa tó nínú òfò ẹ bá wa tó nínú òfò. Ọ̀gbẹ́nikẹ́ni tó wà nínú ìmú tó wà nínú òkùnkùn tó ń tàpá sí mọ́lẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí kábíyèsí Ọlọ́run àgbàgbà ẹ̀mí àwọn wòlíì mo pàṣẹ lọ́wọ́ yìí kí wọ́n náà kó ṣẹ́ ìgbìmọ̀ náà kó ṣẹ́ náà bá ìjọba ẹni ká bèrè yóò sì fún wa ẹni ká gbọ́ yóò sì ṣe ẹni kò ṣe wọlé wà agbára ó lè ti Ṣàléwá lórúkọ Jésù ọ̀run ṣe wọlé ṣẹ́gun kò Ṣàléwá ẹlọ́wọ̀n ni yóò kó ẹlọ́wọ̀n ni sọ́kù. ẹ ṣe wọlé ẹ ṣe
ọkùnrin máa burú o. Àǹtí mi, so ọkọ yín lè ṣe gbogbo àdúrà nǹkan tó ṣe fún yín. After everything tẹ́ ṣe fún wọn, ṣé ti tìfẹ́ tẹ́ fi bá wọn lò ní àbí ti kẹ́ tẹ́ ṣó fún wọn? Mo wà láyé àwọn ṣe gbogbo àdúrà nǹkan tó tó yìí fún yín. Ọkùnrin ò máa lọ́rùn o. Ọlọ́run lè ṣòro lórí ikú. Ṣé gbọ́? Ẹ má sunkún. Àmọ́ ṣe títí wọ́n ní wọn ò ṣe tó lọ́rùn. Àti mi, a ní kí n má sunkún sí òtítọ́. Dáadáa, ọlọ́bẹ̀ ni. Adẹ̀ǹkí ẹ látàrò dẹ̀ ṣe bẹ́ẹ̀ kó ògùn. Àmọ́ bí ta ti máa ń pàdé, àmú ẹ bẹ́ẹ̀. Ewu àǹtí mi, ẹ má sunkún. Ẹ má sunkún. Ṣùgbọ́n mo rí pé ìrora ni àǹtí mi. Ṣùgbọ́n èmi á jẹ́ kó mọ̀ wípé òróró ò lè jà bó ṣe kọ́ lè ta gbọ́n. Sista mi, kí lẹ ń try láti sọ? Nǹkan tí mò ń try láti sọ ni pé ṣórí bọ̀bọ̀ ṣùgbọ́n mi yẹn ó rò pé bóyá gbogbo àwọn kékeré tó bá jẹ́ smarties ló smart but má jẹ́ kó mọ̀ pé òun smart. I'm gonna deal with him. Má jẹ́ kó mọ̀ pé ó ti rí àǹtí mi, yeah, she's a soft person, but má jẹ́ kó mọ̀ pé dáadáa àǹtí mi tí ò lè jà ó lábúrò tó bójú. Sista mi, ẹni téèyàn ò bá lè dààmú èèyàn máa ń fi wọ́n lẹ̀ fọ́lọ́run. Ìwọ náà sọ pé ẹni téèyàn ò bá lè dààmú ìwọ nìyẹn ló lè dààmú bò èmi mọ bí mo ṣe máa mú. I'm gonna deal with him seriously. Má jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe yẹn wọn kì í ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ scotch for it. Sista mi, just take it easy. Okay. Should we be green gate? Yeah. All right. Yeah. Stop. Damn. Sherry, it be green gate, you know, ibi tí mo ń sọ wá. Ibi báyìí. Yes. And guys, please. No dresses. Moment, clean job, please. I beg you. Ẹ̀yin náà rí àwọn tẹ́ gbéṣẹ́ fún. Ṣé rí kò sí àṣetì ní ọ̀rọ̀ tiwa. Àbí kí ló máa ń pè wá? Àkọ́bí Ọlọ́run. Ọmọ Ọlọ́run ni wá. Ṣé ti gbọ́? Àwa gangan ni ẹyin ojú Olódùmarè. Gbogbo nǹkan tí a bá dọwọ́ wa lé báyìí, ó máa ń yọrí sí rere ni. Ẹ fọkàn balẹ̀. Kò séwu ní òkú alóńgẹ, àwa gan léwu tó ń mú ewu sí òkú alóńgẹ. Nǹkan tẹ́ sọ fún mi nísìn pé kí n fọkàn balẹ̀. Ẹ ti ń gègé sẹ́yìn. Fọkàn balẹ̀. Kò sí dresses o. Let's go. I should enjoy drinking. Manage. But my people, money is better dinner. I tell you, she might dinner so that I enjoy rice. Mi ò jẹ. Àsìkò tí ń lọ. But parents every time, lo ma rush. Let's say Russia ló sí wa. Ẹ káàsán. Ẹ káàsán. Oh hi, ẹ káàsán. Ẹ kú jọ́ mẹ́ta ṣe wà okay. Arábìnrin Jùmọ̀kẹ́. Yeah. Ẹ ní láti tẹ̀lé wa dàgbà wa. Àgọ́ yín, kí ló ṣẹlẹ̀? Láti wo, kí ló ṣẹlẹ̀? Tẹ̀lé dàgbà yín, why the fact tẹ̀lé dàgbà yín? Madam, ẹ̀yin má ṣe ìyọnu tí yín. Táwọn bá dé àgọ́ wa, wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. No, money. I mean, ẹ kò lè sọ pé kí n tẹ̀lé ń lọ sí àgọ́ yín tí mi bá mọ nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀. A kàn fẹ́ rí yín fún one or two questions ẹni, so kò ṣe nǹkan tó máa kọ́ rárá. If there's any questions, ẹ fẹ́ béèrè lọ́wọ́ mi lágọ̀ọ́ yín, you can as well ask me here. Madam, Sherry, tẹ́ bá dé àgọ́ wa, wọ́n ṣe sọ, ẹ má láyé lẹ́kùn rẹ̀. Sorry. Easy, please. Now. I mean, ẹ má sọ nǹkan tí mo ṣe fún mi now. Tẹ́ bá dé àgọ́ wa, ẹ mọ gbogbo nǹkan tí fẹ́ mọ̀, please. More now. No, but really, money right. So, mo right me. Madam, ẹ gbàgbé right yín for now. Ẹ̀yin tẹ̀lé wa dé station tó. Yeah. Okay, so can I at least get my bag? Oh, no. Just go ahead, let's go. Move, please. Ṣé mo lè tẹ̀lé? Oh, fine. You're free. No. Wọ́n má bọ̀dá àti tẹ̀lé mi. Bá mi bójú tó ọbẹ̀ tí mò ń sìn. Okay, mo ti gbọ́. Tẹ́ bá dé station, whoever tẹ́ bá fẹ́ pè, ẹ free láti. It's okay. Mo wọ iṣu ti gbọ́.
But can I call someone? When you get there, you can call whoever you want to call, please. No. Jọ̀ọ́ tó yẹ lọ. Kí ni nǹkan tí arákùnrin yẹn ṣe fún ẹ tó fi ránṣẹ́ kú sí? Kí ni nǹkan gangan tó rà nígbà ẹ tó fi ní kán lọ gba ẹ̀mí ẹ̀dá mi tó fi ní kán lọ pa? Dá mi lóhùn. Ẹ̀wọ̀ gan ọlọ́pàá, èmi ò ní pé kán pa o. Ọlọ́run tẹ̀ ní kí mi pààyàn láyé mi. Lóòótọ́ ni mo ní kán fìyà jẹ, kán lù kán dá sí èrè àfún kán tí mo sọ ni èmi ní pé kán pa. Ó ní kán lọ fìyà jẹ. Gbọ́rọ̀ tó ń sọ jáde ń gbòòrò ẹ̀. Ẹ̀tọ́ wo ló ní láti fi ìyà jẹ ọmọlàkejì ẹ? Dá mi lóhùn. Kí ni right tó ní láti take laws into your own hands? And moreover, kí ni nǹkan tó ṣe fún ẹ gangan? Mo fẹ́ mọ̀. Èwo, èyí lè mọ nǹkan tó ọmọkùnrin yìí ṣe. Ọmọkùnrin yìí burú jáì ni. Tó bá ní pé èèyàn burú, ó burú gidi gan ni. Ṣé mo wí pé nípasẹ̀ ọmọkùnrin láti mi, ọmọ ìyá ti tèmi tó jẹ́ ẹ̀gbọ́n ti tèmi ló fi wà níbi tó ti ń treat àwọn alárùn ọpọlọ. Ìwọ náà gbọ́rọ̀ tó sọ. Just take a good look at yourself. Obìnrin dẹ̀ ló gbéra ẹ̀. Obìnrin ìwọ tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe rere láwùjọ. Ó wá ní kán lọ pa ẹni ẹlẹ́ni. Ìlànà òfin ló yẹ kó gbégbá. And moreover, tell me, evidence wo ló ní? Kí ni evidence tó ní tó fi mọ̀ wípé òun gangan ló jẹ́ kí àǹtí ẹ̀ di èrò psychiatric? Dá mi lóhùn. Evidence wo ló ní? O ní evidence. Ṣé ìwọ mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn máa ń gbégbá ìlànà òfin ni? O ní right whatsoever láti take laws into your own hands. Anyways, àbọ̀ wa bá lọ rẹ̀. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin tèmi. Ṣebí wọ́n ní tó bá rọ́yàn níṣẹ́ ẹrú, èèyàn máa ń fi tọmọ jẹ ni. Àmọ́ èèyàn ò fi tọmọ jẹ ti ní rárá. Wọ́n rán yín níṣẹ́ ibi, ẹ̀dẹ̀ ló jẹ́. Wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀. Ó lè ṣu máa ń yálò. Mo wá rí wípé ọwọ́ tẹ̀yìn ó dilẹ̀. So èṣù ti yá yín lò. And I'm very sure pé by the time tí ìjọba bá sentence yín, tí ẹ̀ ń fi aṣọ péńpé roko ọba, ẹ ti ṣe iṣẹ́ kárakára. So ọwọ́ yóò ní dilẹ̀ mọ́. Ẹ ní ráyè àti máa ṣe régbè kiri. Ṣé ti gbọ́? Hello? Come take them away, please. Sir, mo ní anything láti sọ. The only person tó lè explain better ni manager. Mo understand the sister. But mo feel pé ó yẹ kí ẹ lè help me with your past record tí ẹ ní mẹ́ẹ̀ láti trace out the receipt. Kẹ́mi, ṣé kò sí wàhálà kankan? Not at all, sir. Manager ni, sir. Oh, ẹ káàsán. Ẹ káàsán. Kí mo lè ṣe fún yín? Inspector Kolade from the state CID. Okay. Mo lè ṣe fún. Ẹ jọ̀ọ́, receipt tí wọ́n mú fún yín yẹn, mo need kẹ́ bá mi confirm ẹni tí ó wá sí ibà ní on the 8th of June tó wá ra àwọn products tí wà lọ́wọ́ mi. Okay. So mo ní bí ẹ̀kún lórí ẹ̀. Kò sí problem. Facially, with the record tó wà lórí receipt, CCTV camera wa máa help. Oh, that would be lovely. So ẹ máa bọ̀ lọ́fíìsì mi kí n. Ẹ ṣé gan. Officer Kolade, there is confusion in your report. I must confess. Because the what on so pátápátá kò fẹ́ yé mi mọ́. Report tí wà tí kejì fún wa. Ó jẹ́ kó yé wa pé Ṣùbọ́mi ló pa Dèjì. Àbí? Bẹ́ẹ̀ni sir. Now this is where I'm going. According to your first investigation, ẹ jẹ́ kó yé wa pé Dèjì àti Ṣùbọ́mi ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n 5 and 6. Àbí? Báwo ṣe possible Ṣùbọ́mi kó wá pa Dèjì ńsìn? Because ọ̀rẹ́ ni wọ́n. You don't get it. Sir, investigation tí a ṣe sir nígbà tí a máa dé supermarket yẹn sir. So receipt tí a rí nínú nylon bag tí Mr. Ṣùbọ́mi lọ fi ra kan ní supermarket yẹn jọ yẹn. Nígbà tí a máa débẹ̀ tí a máa lọ through ti CCTV wọn ojú fèsì Mr. Ṣùbọ́mi làbámbẹ̀. Bàtí tí máa kó ń bẹ̀ mo lọ sí báńkì yẹn náà láti lọ confirm that with that same of amount tí wọ́n yọ nínú ATM card tí wọ́n fi sanwó. So àwọn exhibit yẹn sir
abánilé Dèjì náà èyí tí Mr. Ṣùbọ́mi lọ rà ní supermarket. And again nígbà tá a wá interrogate Mr. Ṣùbọ́mi wọ́n ní ọjọ́ yẹn wọ́n ní àwọn jáde kúrò lọ́fíìsì pé after office àwọn lọ sílé bàtà ṣe fúnra interrogation wà pẹ̀lú wọn wọ́n lè tà jẹ́wọ́ pé àwọn lọ sí supermarket. Okay, fine. Lẹ́yìn ìbẹ̀yẹn kan bọ́lá tún lọ wọn láwọn lọ sí nípa àwọn lọ sílé àtúbà wọn fa wọn tún jẹ́wọ́ pé àwọn lọ sí ilé Mr. Dèjì. So ṣe rí pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ sà wọ́n ti ń fi àìdíyà fẹsẹ̀sẹ̀ fi ẹsẹ̀ méjèèjì jọra wọn. So reason tí mo ṣe believe pé ó dàbí pé Mr. Ṣùbọ́mi ni sà. Okay. I think you have a good point now. What is Jimmy, right? What is Jimmy? Okay, go ahead and arrest him. Sir. Ayé mà le o. Ọlọ́pàá, ẹ káàárọ̀ yín lẹ béèrè mi. Ṣé kò sí o? Mr. Ṣùbọ́mi Ọláòṣèbí kan. Yeah, under you. You are under arrest. Under arrest. Kí ló dé? Kí ni mo ṣe? Àtijọ́ wà lẹ́nu kéèsì náà ilẹ̀ ti ta sí. Kí ló happen? Arákùnrin Ṣùbọ́mi, ṣé rí gbogbo ìbéèrè tẹ́ ń béèrè tẹ́ bá dé àgọ́ wa ẹ̀ láǹfààní láti bọ́ èsì ẹ̀. Bọ̀ kò rí báyìí náà. Officer, Mr. Ṣùbọ́mi, ẹ respect ara ni. Kí ni ẹ̀rọ bí nǹkan tí ẹ bá máa ń sọ? Okay, I need to call my lawyer. Ẹ ní àǹfààní láti pè é fún ìbánisọ̀rọ̀. Ẹ bá dé àgọ́ wa. Mr. Ṣùbọ́mi. Mo wà pẹ̀lú yín, madam. Níbo gangan ni ẹ wà ní ọjọ́ tí wọ́n pa Mr. Dèjì? Irú question wo lẹ ń béèrè lọ́wọ́ mi? Ẹ̀yin pẹ̀lú ìkejì yín ìgbà tẹ́ máa wá ìbò lẹ bá mi. Ṣé bí ilé ọ̀dọ̀ mi ni mo wà? Kí ló tẹ́ ń béèrè question yìí lọ́wọ́ mi náà? Nǹkan tẹ́ ń sọ fún mi ń sìn ni wípé ní ọjọ́ tí Mr. Dèjì kú nílé yín lẹ wà. Ó dẹ̀ dá yín lójú pé ẹ lọ síbi kan. Ṣé mi yẹn jọmọdé ni? Ṣé bí ìgbà tẹ́yìn wá ilé mi lẹ bá mi? Mr. Ṣùbọ́mi, ṣé mọ̀ wípé a ti ń bá investigation yìí bọ̀ ilẹ̀ ta sí. Mo dẹ̀ rò wípé tẹ́ bá sọ òótọ́ òun la lè fi ran ara wa lọ́wọ́. Ẹ̀yin á ran àwọn ọlọ́pàá lọ́wọ́, àwọn ọlọ́pàá náà á ràn yín lọ́wọ́. I'll be asking you for the very last time. Ibo ni ẹ wà ní ọjọ́ tí Mr. Dèjì kú? Ilé mi ni mo wà. Ilé wa. Supermarket tẹ́ lọ ńkọ́? Supermarket.
lọ supermarket bọ̀ mo ṣe lọ supermarket mo kàn lọ mí pẹ́. Ìgbà tẹ́ kúrò supermarket ibo lẹ yà sí? Ilé mi of course. Ẹ tún parọ́ fún mi Mr. Ṣùbọ̀. Mo ní ilé mi ni mo lọ ẹni rọ́ ni mo ń pa. Ṣàjọ rìn ni. Mr. Ṣùbọ̀ mi. Mo dá yín lọ. Wedding ring yẹn kọ́. Kí ló ní ṣe pẹ̀lú wedding ring yìí? Ìjọ tó bá wù mí máa lò ó, tó bá wù mí mi kì í lò ó. So wedding ring or no wedding ring kò nítumọ̀ sí mi. Mr. Ṣùbọ̀mí, kí lélẹ̀ lọ́wọ́? Kí ni wedding ring yín wá délé Mr. Deji? Kí ni nǹkan tí ẹ lọ rà ní supermarket tí ẹ ṣe wọ́n padà dé méjèèjì? You were too in and all you forgot, right? Ojú apá òun kò lè dàbí ojú ara. Ọlọ́run bá fàdánwò tójú ẹ̀mí wà lọ́dọ̀ wa. Ṣáwọn pé owó ṣùgbọ́n mi ni mo gbọ́ ìbọ̀. Ṣùgbọ́n mi. Jẹ́ báwo ni? Báwo ni? Dèjì. Ṣàlẹ́wà. Ṣé torí nǹkan tó fi wá síbẹ̀ náà? Àwa náà ṣẹ̀dẹ̀ bí sí ni. Ó ṣẹ̀ ń dẹ̀bi ni. Ó ṣẹ̀ dẹ̀bi èmi gan tiẹ̀ lọ síbẹ̀ fún ọ̀dà kan tí mo fẹ́ jẹ. Ó ní mo rí wọn tí wọ́n fẹ́ wá jókòó síbẹ̀. Dèjì, bí o bá tiẹ̀ wá síbẹ̀. Ṣàlẹ́wà, mo di ojú mi kí n tó la àlele. A ṣẹ̀dẹ̀ bí sí ni. A dẹ̀ fẹ́ wá jẹun ni. Ṣùgbọ́n mi ò gẹ́tì kan tó try láti sọ ọ̀sán náà. O ní láti understand mi náà. Mo ń sọ fún ẹ tí ẹ ò dùn ẹ náà. Mo ní mi ìbá tí ẹ wá síbí. Ṣọ́gbọ́n ní Ṣàlẹ́wà mo ní kò dìde. Ilé. Jẹ́ kí n máa wo ìpapọ̀ ẹ níwájú báyìí. Wọ́n tí wọ́n bá ní fẹ́ lówó tálíkà náà ló tún máa ń kọ̀ ọ́yá. All right. Ṣùbọ́mi. Mo kí ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ wa ẹ kú iṣẹ́ takuntakun bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnu ni àwọn ará ìlú fi ń kun ẹ̀yin agbófinró ṣùgbọ́n inú mi dùn wípé a sì rí àwọn tó ṣe fi ṣe àkókọ́ṣe rere láàrin yín fún ìdí èyí ẹ kú iṣẹ́. Arákùnrin Ṣùbọ̀mí ó mà ṣe o àṣé ìbọn kan dára nírin lásán ni
iṣẹ́ ọwọ́ rẹ̀ sùn. Ṣé o ti wá rí báyìí? O ti rójú ayé. Ṣé ẹ̀ṣẹ̀ ni kí obìnrin fẹ́ràn ọkọ ẹ̀ tó tún daṣọ àṣírí bò? Ṣùgbọ́n kàkà kí wọ́n mọ̀ọ́re kó o mọ rírì iṣẹ́ tíyàwó ẹ̀ ń ṣe, ibi ló fi san padà fún kó tó yà á nílé rẹ̀. Má ṣe o. Ìwọ́n ti bẹ̀ pé tí rọ́bà lọ́lọ́gbọ̀n ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí òtítọ́ máa dé bá. Ṣùgbọ́n ilé ẹjọ́ yìí kò ní fàyè gba irú ìwà báyìí ní àwùjọ. Arábìnrin Ṣàléwá, mo kí ẹ kú oríire. Ọ̀pọ̀ olódodo ló ti kú sípò ìkà. Ọ̀pọ̀ ṣóreṣóre ló ti fi kú ṣèfàjẹ. Ṣùgbọ́n tí ẹ ò rí bẹ́ẹ̀. Fún ìdí èyí, ilé ẹjọ́ yìí dá ọ sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Tìmùtìmù kẹ́gbìdà sínú. Ọ̀gbẹ́ni Ṣùbọ́mi Ọláòṣèbùkún. Ìdájọ́ mi ni. Ilé ẹjọ́ yìí ju ìwọ Ṣùbọ́mi Ọláòṣèbùkún sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. Cut! Jésù ṣeun. Ibo lẹ wá wà báyìí? Ó dáa, ẹ bá mi kí àti Ṣàléwá náà. Ẹ kú ọ̀rọ̀ bí àní rírú ẹ̀ mọ́ o. Ó dáa, ẹ má pẹ́ o, máa ṣóúnjẹ́lẹ̀ fún kẹ́ tó dé. Ẹ má pẹ́. Olúwa ṣeun. Jésù ṣe o. Bàbá mímọ́. Ojú wa pa lè dàbí ojú ara. Ọlọ́run máa fàdánwò tójú ẹ̀mí wa lọ́dọ̀ wa wò. Ojú wa pa. Ojú apa ayé mama ṣàmì lọ́bẹ̀. Ojú apa kò lè dàbí ojú ara. Ojú apa. Tójú ẹ̀mí wa lọ́dọ̀ wa wò. Ẹ̀bẹ̀ mo bẹ̀. Ojú wa pa. Ojú wa pa. Ojú wa pa. Ojú wa pa. Òun kò lè dàbí ojú ara. Àǹtí mi, ẹ má sunkún mọ́. Sísá mi, kò yẹ kẹ́ tún máa ké mọ́, pé ló yẹ kẹ́ máa dùn. Ọlọ́run oníṣòro yín lẹ́kùn. Nǹkan tó ṣẹlẹ̀ sí yín, ṣé mo yé èèyàn tó ti ṣẹlẹ̀ sí tó ti gbàbẹ̀ kú ni? Ṣé mo yé olódodo tó ti kú sípò ìkà ni? Ó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó pé kí ni kí n máa dá? Ó pé kí ni kí n dá? Ṣojú ọ̀pá wa lè dojú ara ní.
ládùúrú eléyìí tó ṣẹlẹ̀ sí mi. Ewu mi ni Rani. Yé mi o. Ládùúrú ìfẹ́ tí mo bá ṣubú mi lò. Ládùúrú ìfẹ́ tí mo fi wọ́n ṣubú mi. Tí mo rò pé mo ti rẹ́ni bí ọkọ mi. Tí mo rò wípé mo ti rọ́ lólùfẹ́ mi. Tí mo fọkàn sí wípé mo rẹ́ni kejì ara mi. Àṣẹ ni àbáfẹ̀yìntì. Ẹ̀gún ló fi lọ́wọ́. Olúwa o, ibo lójú ẹ wà? Ọlọ́run, Olúwa o. Ṣàléwá, sórí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ náà, torí tó bá kọ̀ntínú láti máa sun ẹkún láti nídìí ọ̀la ìyẹn ò dá nǹkan tó ti bàjẹ́ padà mọ́ o. wà á rí wípé àwọn àbúrò ẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ẹkún ò sí lọ́rọ̀ ẹ̀. yorí kò kí ń ṣe gbogbo ọ̀bọ tó ń ta òkété ló ń ta látàyè. àìmọye ọ̀bọ tó jẹ́ wípé at the end of it all inú pàkúté ọlọ́dẹ náà end up sí tí wọ́n dẹ̀ kú dànù. ohun tó ṣẹlẹ̀ sí ẹ yìí àìmọye èèyàn ló ti ṣẹlẹ̀ sí tí wọn ò láǹfààní àti wà lórílẹ̀ èpẹ̀ bíi tiẹ̀ lénìí. ìwọ ló yẹ kó gbégbá ọpẹ́ kó gba church lọ kó gbégbá ọpẹ́ lọ sí mosque kan ní kí ló ṣẹlẹ̀ kó ní ọlọ́pẹ́ nìyẹn torí pé ó wà láàyè ó wà láyé. wàá continue pẹ̀lú láìfẹ́ pẹ̀lú àdúrà tí mo dẹ̀ mọ̀ pé wàá ṣe rere nínú ayé ẹ̀. ẹni tó ṣe tiẹ̀ ó ṣe tiẹ̀ ni o kò ṣe tọlọ́run ṣó ti gbọ́. you just take it easy, okay? ẹ mọ nǹkan tí ẹ máa ṣe ń sìn ẹ̀yin ẹ mú lọ sínú bedroom ẹ kó lọ shower then kíkan nínú yín dẹ̀ lọ prepare nǹkan tó máa jẹ ló bá tán. mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì mí. ọlọ́run ló lọ pẹ́. lọ pé àwọn àbúrò mi lára mi. yes. kí ni màá máa ṣe. má ṣe o má ṣe o àdúpẹ́ 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 ọlọ́run ló lọ pẹ́. Ọlọ́run tí mo ń sunkún ti tó. àǹtí ewo ọpẹ́ lọ́rọ̀ yín tọ́ sí o ẹ ti gbé má sunkún mọ́. ọmọ ti gbọ́ ti gbọ́ ti gbọ́. ojú apá kò lè dàbí ojú ara. Ọlọ́run má fàdánwò tójú ẹ̀mí wa lọ́dọ̀ wa.